ẹni olùfẹ́ mi, àṣírí corona inquest ti tú o. Àṣírí corona inquest ó ti tú. Bí wọ́n ṣe suspend the corona inquest ti further notice. Àṣé kò ṣẹ̀yìn oyún tí wọ́n sọ pé Wùnmí ní. Àṣé torí oyún Wùnmí, òun ni wọ́n ṣe suspend the corona inquest. Ẹni olùfẹ́ mi, ǹjẹ́ ẹ rí pé àṣírí mi tó ti tú báyìí? Ǹjẹ́ ẹ rí pé àṣírí mi tó ti tú báyìí? Because bá ṣe rí pé corona inquest ó wá suspend without any tangible reason. In fact, ó kàn ya gbogbo everybody lẹ́nu ni. Ó ń ya gbogbo àwọn èèyàn lẹ́nu. Kódà kò sẹ́ni tí ó yà lẹ́nu. Bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ court látẹ̀yìnwá, tí wọ́n bá fẹ́ suspend nǹkan or tí wọ́n bá fẹ́ adjourn nǹkan, ó máa ní reason. Tí corona inquest yìí òun la rírí tí kò ní reason. Kò sí bóyá ìdí báyìí. Kódà tí ẹ bá gbàgbé nígbà tí mo ṣe fídíò lórí corona inquest suspended, according to bí information yẹn ṣe ń lọ ní ọjọ́ yẹn, wọ́n ní adájọ́ yẹn kàn give excuse pé kó fún òun ní 5 minutes òun fẹ́ lọ mú mi. Tí ẹ bá gbàgbé, òun ní bàbá Mohbad náà ní jẹ́ kémi náà fi opportunity yẹn kémi náà lọ fi mú omi. Kí bàbá Mohbad tó padà dé, adájọ́ ti padà wọlé. The next thing tí adájọ́ máa sọ ni pé I received a letter. Corona was suspended. Ó tán. Kò jù bẹ́ẹ̀ lọ. I received a letter. Corona was suspended. Ó tán. Ó ń ya gbogbo àwọn èèyàn lẹ́nu. Kódà lọ́ọ̀yà gan-an tó ti ń múra pé ó yá ànílé níṣẹ́ battle for battle. Ó rẹ̀ lọ́ọ̀yà gan-an ni òun kò mọ nǹkan tó lè ṣe mọ́. Tádájọ́ bá lè sọ pé no comment. Kí ni nǹkan tí lọ́ọ̀yà fẹ́ ṣe? Àṣé torí Wùnmí ni. Àṣé torí oyún tí Wùnmí ní. Bóyá wọn ò fẹ́ kí Wùnmí lọ foyún ṣe ẹ̀wọ̀n ni o. Bóyá wọn ò fẹ́ kí Wùnmí máa fi oyún gọ̀gọ̀rọ̀ kó máa fi wá sí kóòtù ni o. I don't know. Ṣé rí pé ìlú wa yìí wọ́n ti wá fọ́ ìlú ìlójú pọ̀. Wọ́n ti fọ́ ìlú ìlójú pọ̀ pátápátá. Wọ́n ti fọ́ ìlú ìlójú pọ̀ pátápátá. Ẹ̀yin olólùfẹ́ mi, kí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí? Ọ̀rọ̀ Nàìjíríà yóò tiẹ̀ wá yé wa mọ́. Ó yé mi náà lẹ́nu pé báwo ni corona inquest kan ṣe máa dédé suspend without reason. Àṣé reason ẹ̀ náà lélẹ́yìí. Ibẹ̀ rí Wùnmí jọ yẹn tó gbàlù tó ń jó. Oh my God. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó ní ojú òun lójú ń tì. Èmi ò rí bí táwọn èèyàn gbé tí ní ìtìjú báyìí. Nígbà tí all finger tó ń point sí ẹ pé ìwọ ló gbẹ̀mí ọkọ ẹ. Tí corona wá sọ wípé wọ́n suspend the case tí wọ́n wá gbàlù tó wá ń jó, mí ní pé o ti rẹ́yìn ọ̀tá ẹ. O ti rẹ́yìn ọ̀tá ẹ. Ọkọ ẹ jáde láyé ta ìjáde láyé. O ti gbóyún sínú. Actually, ẹ̀yin olólùfẹ́ mi, bẹ́ẹ̀ mi ṣe ń sọ, èmi ò tí believe oyún yẹn Ọlọ́run. But àwọn èèyàn ń confirm ẹ̀. Àwọn èèyàn ń rí tó ń sọ fún mi. Èmi sì ń rí oyún yẹn bí oyún rọ́bà, oyún magic. Torí mi ń wò wípé ṣé onílàkàyè ọmọ tó jáde láti léere, ọmọ tó lóbì tó ní ara tó ní ẹbí, ṣó gbọ́dọ̀ lọ dánwò kọ́ bẹ́ẹ̀ yẹn wò ní wàsíkò yìí? Kò sẹ́ni tó sọ pé Wùnmí ò ní move on. Tí judgment bá done, tó bá escape judgment fine. A ti mọ̀ pé ó máa move on náà ni. But kò ń ṣe irú lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò ń ṣe tí kéèsì sí fresh. Kò ń ṣe tí kéèsì gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Ló wá sọ pé ó lọ lóyún ẹlẹ́yà kan. Ṣé mọ̀? Àwọn kọ́kọ́ wà tó pé tó bá ṣẹlẹ̀, a máa dàbí miracle fún yín, a máa dàbí àlá lójú yín pé no, ṣó lè ṣẹlẹ̀ ṣá. Ṣé òótọ́ ni ṣá? Bóyá torí bí èmi ṣe ń ronú ló jẹ́ kí n má ti fẹ́ gba ọ̀rọ̀ oyún yẹn gbọ́ o. But àwọn èèyàn ń confirm oyún yẹn pé oyún táwọn rí yẹn, especially níbi tó ti dúró sí ẹ̀gbẹ́ ọmọ Ìyábọ̀ Òjó tá a mọ̀ sí Priscilla. Wọ́n lóyún yẹn pé confirm ni.
mo lóyún náà mo ló joyún lóòótọ́ mo lóyún náà ni mo ní kò ṣe pé bóyá mi ò rí nírí oyún mo rí nírí oyún but èmi ò rí nírí oyún gidi oyún rọ́bà àwọn fake oyún tá a máa ń lò lórí set tá a bá àti yẹn òun lèmi ṣì ń fojú ẹ̀ wo tẹ bá ṣàgbọ̀ fídíò tí mo ṣe kọ́lá tí mo sọ pé ó dìgbà tó bá bí ọmọ yẹn kémi tó gbàgbọ́ ẹni olùfẹ́ mi nǹkan ṣẹlẹ̀ ní Nàìjíríà o wọ́n ti bá wa dórí Nàìjíríà kodò àwọn ìjọba tó ń darí wa wọ́n ti bá wa dórí Nàìjíríà kodò ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọ́n mọ nǹkan tí ó fa corona suspend and suspended èyí tó bá correct inú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi lò bẹ́ẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n mọ rísì tí corona ṣe suspend wọ́n nítorí oyún wọn mi ni o ó dàbẹ̀ ní pé wọn ò fẹ́ kí wọn mi fi oyún ṣẹ̀wọ̀n I don't know wọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe di ẹgbẹ́ wọn ní ti further notice bóyá wọn ò fẹ́ kó foyún ṣẹ̀wọ̀n ẹni fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe SELE Global TV ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn ọlọ́run ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè owó lẹ́ máa fi kà ọ̀rọ̀ ohun mi nìyẹn o lórí corona o ẹ rí i pé ọmọ yìí mi ò mọ nǹkan tó ń gbénu ọmọdé yìí mi ò mọ àwọn tó wà lẹ́yìn ẹ̀ ẹ rí i pé gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe ń le táwọn wájú sí lọ́tún táwọn wájú sí lọ́sìn ọmọdé yìí kàn ń yan fandafanda bó ṣe ń ra mọ́tò ló ń lọ sí patí ló ń ṣe gbogbo oríṣiríṣi ló ń jó àfi bẹ́ẹ̀ ní pé nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀ ẹ rántí àtúbọ̀tán èèyàn alágbára ayé máa lágbára tọ́lọ́hun ọlọ́run ò tí ì dẹni tí ó lè mú ọlọ́run ò tí ì dá ẹni tí ó lè mú ọlọ́run ò tí ì dẹni tí ó lè mú ok ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo ní kí sáré wá fi tó yín létí náà ní lórí ọ̀rọ̀ corona inquest tó wà suspended látàrí information tá a gbọ́ pé torí Wùnmí ni o torí oyún Wùnmí ló jẹ́ kó suspend the corona inquest kódà gan ọ̀rọ̀ Ada Unifa ó tún jáde nínú ẹ̀ ọ̀rọ̀ Ada Unifa àwọn lọ́ọ̀yà tó jáde láti ara Ada Unifa tí àwọn pé wọ́n ń pariwo yẹn náà lórí social media sí pé ó kówó jẹ ó fi ọ̀rọ̀ Mohbad ó fi gbowó jọ ó fi ṣe kinní kan ó wá mọ́ rẹ̀ àwọn lọ́ọ̀yà tó wá sí corona ń gbà yẹn tó sọ pé dandan wọ́n gbọ́dọ̀ include àwọn mọ́nú justice ara àwọn tó wọ́n pé kọ́kọ́ sáwà máa da gbogbo ẹ̀rú náà nìyẹn torí mi ò tí ì rí àwọn yẹn gẹ́gẹ́ bí relevant lawyer to God who made me mo rí wọn bí màdàrú mo rí wọn bí ẹni tó wá da justice rú ni but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ justice Mohbad èmi mọ̀ pé a máa gbà ó lè pẹ́ ni ó lè yá ni èmi mọ̀ pé a máa gbà àsìkò tá a kàn máa gbà sí òun lèmi ò mọ̀ nítorí pé kíni gbogbo the whole world òun ló ń dá sí kéèsì kò síbi tán tí ń gbọ́ ọ̀rọ̀ justice Mohbad ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n ti gbọ́ ó possible kẹ́yìn kan ti gbọ́ mo mọ̀ kẹ́yìn kan máa ti gbọ́ but fún àwọn tí wọ́n ti gbọ́ ẹ jẹ́ bá mi share fún wọn ẹ jẹ́ kan rí ẹ jẹ́ kan gbọ́ kán dẹ̀ subscribe SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook SELE Global TV mo promise yín mo ní any information tí n bá ti ń gbọ́ màá máa fi tó yín létí lórí ti oyún yìí èmi ò tí gbàgbọ́ but ó yẹ kí n wá fi tó yín létí mo ní kí n fi tó yín létí torí oyún náà ṣe suspend the corona inquest o òun ní kí n wá fi tó yín létí o ẹ jọ̀ọ́ SELE Global lèmi ń jẹ́ ẹ bá mi subscribe SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook SELE Global TV ibi tẹ́ fi ń wò mí ní fọ́bẹ́ kẹ̀dẹ̀ yìí tẹ́ fi ń gbé mi ní lágbára Èdùmàrè èmi ni máa wá ẹ̀yin máa bá ẹ ò ní rí gbèsònù bí ó ṣe bí ọmọ ẹni títí ẹ ti bàjẹ́ títí ẹ ti rún jégé kò mà níyà lọ́dẹ̀dẹ̀ yìí o ire o.